ǹjẹ́ ti gbọ́ nítorí owó iná ọmọ Ìgbò fa kíní láńlọ́ọ̀dù ẹ̀ nífàkufà nìyẹn bá kú mọ́ ọ lọ́wọ́ o nínú jọ̀gọ̀dì ńlá kan ni obìnrin ọmọ Ìgbò kan wà báyìí lọ́wọ́ àwọn ọlọ́pàá Ìfẹ́ ọmọ ọ̀sà ìná polúkọ arábìnrin yẹn ẹni ọdún 23 ni o ìyẹn 33 years ìlú Ṣàngó Ọ̀tà gan ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀ níbi tí láńlọ́ọ̀dù ti béèrè owó iná tí ọ̀rọ̀ sì dìjà rẹpẹtẹ nígbà tí obìnrin ọmọ Ìgbò yìí gbá kíní láńlọ́ọ̀dù ẹ̀ mú ìyẹn gílágílà àti ọkùnrin tí wọ́n sọ pé kò ju ẹni 50 ọdún lọ ìfi ń ṣe ọkọ ìyàwó ẹ̀ níbẹ̀ náà ló ti ṣe wẹ́kẹ́ sílẹ̀ lẹ̀ nígbà tí wọn yóò sì fi sáré sí i tí wọ́n gbé dìgbàdìgbà lọ́sibítù Monday Sùúrùlérè Ọládélé ti dòkú o ẹlẹ́rú ti sungi ẹlẹ́rú ti ṣe kọ́kán ó ti mú ẹrú ẹ̀ lọ lọ́rọ̀ bá di wàhálà sọmọ Ìgbò lọ́rùn ní àbúrò olóògbé bá sáré gba tẹ̀sán àwọn ọlọ́pàá lọ ó ní kí wọ́n ètò wá mú ẹni tí ó ṣekú pa bọ̀dá òun ṣá o nínú àpilẹ̀kọ tí ọ̀gá àgbà níléeṣẹ́ ọlọ́pàá ìyẹn alukoro wọn ní ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí fi ṣọwọ́ sí tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ń wáyé àti pé àbúrò olóògbé Ọlálẹ́yẹ Táíwò gan ni ó pe àwọn ọlọ́pàá tó wà ní Ṣàngó tí orúkọ DP wọn sì ń jẹ́ CSP Sálẹ̀ Dàírù òun àti àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà lábẹ́ ẹ̀ ni wọ́n sáré gba àdúgbò ọ̀hún lọ kí ọ̀rọ̀ ọ̀hún má bàa di rọ̀ǹtò lójú ẹsẹ̀ náà ni wọ́n sì ti gbé obìnrin yìí jàǹtò wá sí tẹ̀sán wọn lásìkò tí àwọn ọlọ́pàá ń fọ̀rọ̀ wá lẹ́nu wò àlàyé tí obìnrin ṣe ni pé lóòótọ́ ni òun gbá kínní ẹ̀ mú tóun sì fi wọ́ tuurutu nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn obìnrin màmá ń dágbé ìfikún pé owó iná ni bàbá láńlọ́ọ̀dù ẹni 50 ọdún béèrè ní tòdodo ohun tó ń sọ fún ni pé omi kò máa wọlé òun déédéé bẹ́ẹ̀ ìlérí tí ó ṣe fún òun kí òun tó sanwó lé ni pé nínú yàrá òun lòun yóò ti máa pọnmi tí òun ò ní máa dààmú wa omi káàkiri ẹ̀ ló tún sọ pé nígbà tí ọkùnrin náà sì wá béèrè owó iná ìdí nìyẹn tí òun fi sọ pé tí ó bá ní owó gbà rárá ó kọ́kọ́ lọ fa omi sínú yàrá òun àìjẹ́ bẹ́ẹ̀ kò sí owó kan tí òun yóò máa san mọ́ nínú ilé ọ̀hún níbi tí bèlèsì ti wọlé nìyẹn o ní èṣù láàlú ògiri òkò onílé oríta bá tapo sí fún wọn kí ológìsì tó ṣẹ ọ̀rọ̀ ti di fami ń fa ọ́ pọ́nkán ni obìnrin kí gílágílá aláǹdọ̀dọ̀ ẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ló jọ pé kíní ọ̀hún gba ibi okùn ẹ̀mí ẹ̀ lọ wọ́ lọ́jọ́ ni ó ṣubú sílẹ̀ ẹ̀lẹ̀ níbi tí ṣètánì ti ìyá ń dágbé sínú wàhálà nìyẹn o dìgbàdìgbà ni wọ́n sáré gbé ọkùnrin lọ sí ọsibítù níbẹ̀ náà ni wọ́n sì ti kéde ẹ̀ fún wọn pé bàbá láńlọ́ọ̀dù ti kú o wọ́n sì ti gbé òkú ẹ̀ lọ sí mọ́ṣúárì báyìí níbi tí àyẹ̀wò yóò ti wáyé lórí ohun tó sáré gba ẹ̀mí ọkùnrin ọ̀hún bẹ́ẹ̀ yẹn ṣá o kọmíṣánná ọlọ́pàá ìyẹn ọ̀gá wọn pátápátá ní ìpínlẹ̀ Ògùn kọmíṣánná Frank Mba ti pàṣẹ kí wọ́n ètè máa gbé obìnrin yẹn lọ sí ẹ̀ka tí wọ́n ti ń ṣèwádìí ìwà ọ̀daràn tó jẹ mọ́ irúfẹ́ èyí tí ó wù yìí tó ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o láti tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú sùúrù kì í pọ̀ jù àfi tí kò bá ní tó ó dìgbà.